الفاتح لما أغلق ولا أبد اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق وعلى آله حق قدره ومقدار العظيم صلاة ترفع بها الإجابة بيني وبينه صلى الله عليه وسلم حتى أراه بعيني وأكلمه باللسان وأسأل وأما أريد لقد كنت في قبلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم الحديد كذلك نريها إبراهيم الملكوت السماوات والأرض وليكونان من الموقنين فاطر السماوات والأرض أنت ولي في دنيا والآخرة توفني مسلم والك بالصالحين آمين. هديت مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي الله الله أكبر. عليكم يا الله وأتانا الله كوبا سيو حامد تجاني رضي الله تعالى عنه. كوبا مولانا شيخ إبراهيم النياز ياس رضي الله تعالى عنه. كوبا بابا شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الجلال رضي الله تعالى عنه. كوبا بابا صاحب ولاية الكبرى فضيلة الشيخ هادم عبد الله العلوري تغمده الله برحمته آمين. عليكم يا الله وتنوي كوبا بابا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الأدبي رحمة الله عليه. اللهم مسا يونس بوماو آمين. اللهم مسا يونس بوماو آمين. اللهم مسا يونس بوماو آمين. اللهم ولا gbogbo àwọn bàbá tá a tọrọ fún yìí tí wọ́n ti lọ síwájú Ọlọ́run kò sí nǹkan tí ó jẹ́ ká máa rántí wọn láti máa tọrọ fún wọn. Mo sọ ní òkè òlálẹ́ àná Ayakumullah. pé wọ́n bí Mọ̀lánà Sheikh Ibrahim Aleri ẹ̀dí ọ̀pá sálà ánìm. Wọ́n nínú Sheikh Ibrahim àti Sheikh Usmanu bùnú fódíẹ̀. Wọ́n wá bí Sheikh léèrè pé ta ló jura wọn lọ nínú ẹ̀yìn méjèèjì. Sheikh Ibrahim wá ń dáhùn yìí pé Sheikh Usman Sheikh ló jù àwọn lọ. Lẹ́yìn tó sì já sí pé a rí inú àkọọ́lẹ̀ ẹ̀rí pé mo ń sọ̀rọ̀ bàbá ní ádìmí Sheikh Yusufu kò sí nǹkan kan tí mo bùkátà lára bàbá ní ni pé mo kánú tírà Rabi'atul Hadawi rahmatullahi alayha wọ́n fi ẹ̀sùn kan àfáà kan ó ní mo wá kọ́ pé kó lé mi kú ó sì bí mi kú. Àfáà tó bá ti jòkó ti tọ́ ṣàǹfààní tó lékún lára rẹ̀ bọ́ ọba pẹ́ lára eléyìí wọn yóò di ọkùnrin yẹn ni. Bàbá wa bàbá náà dì mí bàbá náà kì í jìnnà sí tírà dá imam pẹ̀lú tírà ni tí wọ́n bá sọ̀rọ̀ yóò sì nídìí. Sheikh Usman bin Fode ọwọ́ Sheikh Usman bin Fode wá sí tírà kan fílà nílò fi kọ tírà náà. Sheikh Abdullahi bin Fode ẹ̀ lọ́wọ́ á sí sáríwù tírà ni àwọn wá tù sí Lárúbáwá. Nínú tírà yẹn ni Sheikh Usman bin Fode lọ́tí wá ń jẹ́ àmà yí pé inú sáàmà ní táwọn wà ìgbà Canada pẹ̀lú Sheikh Tijani nílò
àmọ́ nínú zámánì àwọn Ṣéhù Tìjání radiyallahu ta'ala anhu òun lọ̀gá tí gbogbo àwọn wà lábẹ́ rẹ̀. ó wá ń pe Ṣéhù Tìjání yẹn ní Abdul Karim ní ìsinmi pàtì. bí Ṣéhù Ibrahim nínú tírà yẹn ó pe Ṣéhù Ibrahim ní Muhyiddin ní ìsinmi pàtì. Ṣéhù Ibrahim ò sì tí ì dé àmọ́ Ṣéhù Usman ibn Fodio tọ́ka rẹ̀ nínú tírà tí mo ń sọ yìí pé ẹni tí ń bọ̀ ó kọ rẹ̀ yóò máa jẹ́ Ibrahim ní sáyìí àmọ́ bátìní yóò máa jẹ́ Muhyiddin. Naam òun lọ́jọ́ àmọ̀ yìí pé gbogbo àwọn abẹ́sẹ́wù Tìjání làwọn ti ń bẹ tí ń jẹ́ gbèsè Tìjání jẹ́ fárí Tìjání yìí. àmọ́ máa ó bí Ṣéhù Ibrahim léèrè tó wá jẹ́ pé òun ni wìrásí àyàtọ̀ ń bẹ láàrin khalifa àti wìrásí khilafa àti wìrásí ìyàtọ̀ ń bẹ àmọ́ méjèèjì Ṣéhù Ibrahim dàpọ̀. ń jẹ́ àlífà Ṣéhù Tìjání direct ń sì ń wàrásà màkàmà Kutubaniyatul Husma tí ń jẹ́ àpótí tí Ṣéhù Tìjání jòkó lé lérí tí ń jẹ́ Muhammad Muhammad tí ń jẹ́ pé is. Annani khalifatu Tijani mawhibatu ansaibil adinani ìyẹn wáyé pé alàlè tìláàkì tí ọ̀la takò Ṣéhù Ibrahim ní Farul Jami wọ́n tún wá bí léèrè wípé ta lọ̀gánù wọ Usman ibn Fodio Usman ibn Fodio ni wọ́n wá ní kí ló dé. ó ní tọ́jú òun wí bẹ́ẹ̀ ni pé Ṣéhù ní Usman ibn Fodio àwọn rí bó ṣe bẹ̀rẹ̀ àti bó ṣe parí ẹ̀. àwọn ń ṣe tàwọn lọ́wọ́ níbo làwọn fẹ́ yọrí ẹ̀ sí àwọn ìmọ̀ ìyọrí tó yọrí rẹ̀ ń ó fi gbà wọ́n lọ. òun ní pé gbogbo àwọn bàbá wọ̀nyí dandan ni ká máa dúró àwọn ká máa tọrọ fún wọn torí pé wọ́n ti rúure wọ́n ti sọ̀re àti rù kò tá ti sọ. ọlọ́run wá wọlé gbogbo àwọn bàbá yìí wájú ọlọ́run. bàbá wa ojú ọlọ́run lórí ilẹ̀. bàbá wa àgbárí gidi mọ̀. Adamallahu hayatahu. ọlọ́run járe yí pẹ́. ọlọ́run járe yí pẹ́. ọlọ́run mọ́sá járe yí pẹ́. Àmín. àbárkọ́ láwọn ẹni ọlọ́run. àbárkọ́ láwọn àfáà níwájú ọlọ́run. lábáwá kòwé wọn ní tẹ̀símáwòlì gàjáta wàlà kọ́ra táhàní. òwe lábáwá ìtumọ̀ rẹ̀ ni pé àgbà tó bá lómi inú kì í dún. àgbà tó mi bá ń bẹnu ẹ̀ àgbà òbí fún yàn bá ní bẹ̀rẹ̀ kò ní jẹ́ ìyàn gbádùn àmì èyí tó bá lómi inú bíndì ẹ̀ náà ni ó ṣe. bàbá wa làbẹ́kà ọdún tí wọ́n wá sí márkà sí Ádámù pè wọ́n ọwọ́ dé awaka méjì dọ́nà méjèèjì náà lọ́lá pẹ̀rẹ̀ ó sì lágbára àmọ́ kàmọ́ fẹ́ lò fún bàbá wa àgbà sí àgbà ìdìbò mọ̀ lónìí. wákà tó dájọ́ náà ni pé làbẹ́gà ń sọ pé ọ̀gá ọ̀sáré rírí àgẹ́máyò ọ̀gá ọ̀sáré rírí àgẹ́máyò èwòrò tí ń sáré kọ́ làwọ̀ fọ́gà o ọ̀gá ọ̀sáré rírí àgẹ́máyò ọ̀gá ọ̀sáré rírí àgẹ́máyò ọ̀gá ọ̀sáré rírí àgẹ́máyò èwòrò tí ń sáré kọ́ làwọ̀ fọ́gà ọ̀gá ọ̀sáré rírí àgẹ́máyò. wákà òun ló ṣe déédéé bàbá wa Àgbárí Gidoma. ó rí i pé wákà ni bàbá ń lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọdún tí bàbá ń lò lẹ́kọ̀ọ́ bí àgbàlagbà ní Ìbàdàn ò tó bá kó wálé wọ́n da oúnjẹ fún un
torí Ìlọrin wọ́n tún Ìlọrin tó rò pé wọ́n hà máa ní kọ́ máa pàṣẹ lẹ́kọ̀ọ́ kọ́ wá dé kólókódé òdi àdúrà wo lọ́wọ́ àbí ọ̀sìn tó máa rówó fi sápò súná lọ́ọ̀lọ́ ni àbí igi ìtìlẹ̀ ìwé tí ẹ sábà sílẹ̀ yìí àbí bí òkú àbí wòlímà. Ìlọrin ti ní ètò fún ìmáàmù gbá ìmáàmù àwọ ìmáàmù kòkó wá bá sáàsù wọ́n ti hara wọn ní sórí awọ wọ́n lò tí ma pé sáàfù wádìí àwọn kò ṣe wọ̀ nínú ẹlẹ́ẹ̀kejì wọ́n tún wá ní àládà kan tó bá gbélé tó bá dé bọ́ bá dà nǹkan rẹ̀ tó bá gbé wọn làǹbọ̀ òní wá wọ́n fẹ́ dójú tì ní pé ta ni wàá pé tì ọ́. ọ̀dọ̀ sáré àgẹ̀mẹ́yò ọ̀dọ̀ sáré àgẹ̀mẹ́yò òòrùn tí ń sáré kọ́láwọ̀ pàgbà ọ̀dọ̀ sáré àgẹ̀mẹ́yò. àmọ́ gbà tó ṣe pé ọ̀lẹ nìkan ni ọ̀ráyé wá òṣìbí alágbára dídá yóò gbà ẹ bá wọn lẹ ní òbí ó tún bẹ̀rẹ̀ sẹ́ńdẹ̀ náà nù. ebi nǹkan kan wọ́n fi gbé kó tó ṣe gbé wọ́n sì tún lé pé wọ́n fẹ́ gbé lọ rí wọ́n tún ká sí. ọ̀gá wa sáré àgẹ̀mẹ́yò ọ̀gá wa sáré àgẹ̀mẹ́yò òòrùn tí ń sáré kọ́láwọ̀ bàbá ọ̀gá wa sáré àgẹ̀mẹ́yò. lèyà tí máa ẹni tọ́lọ́run gbà fún ẹni tó bọ́ sílé àpárá tó gbẹ tó sì kún omi làá fi mọ̀ pé àáfàá lélẹ̀ yìí ọgbẹ àpáta nípa ó sì sọ jíjà sí ó sì kún omi bẹ́ẹ̀ omi bá ṣẹ́yọ ọwọ́ àríkọ́ burúkú orí tọ́lọ́ ń sọ fún bàbá wa àgbànú ọdún mélòó náà ni bàbá bẹ̀rẹ̀ bí lọ́wọ́ bá pẹ́lẹ́ yìí nìkan bá ṣe àwọn lẹ́ni tí wọ́n ní ibi ti dà fún un. kẹ́ẹ̀sì kókó lẹ́kọ̀ọ́ ní ìsìn àgbọ̀ yìí pé nígbà mo fẹ́ máa lọ lé ní ìsìn nítorí àkúnbẹ̀ ni pé mo fẹ́ lọ kọ́ ilé kó kan tí mo gbowó àbí mo fẹ́ ra mọ́tò kan tí mo fi ṣe transport àbí wọ́n máa bá mi dáko kò ṣẹlẹ̀ rí wọ́n sà wá ìkókó tọ́lọ́run ní ọlọ́run sì ṣe ọlọ́run sì ṣe àwa fọlọ́ ọlọ́run náà bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ èyí sì ń kí bàbá mi tó bàbá ní àdìmí mo sọ ní jẹ̀sán mo ní nǹkan máa ń bára wọn tán ni ń pé ìfẹ́ mi tí mo ní sí bàbá náà ó ní sábàbí bàbá ó kí ìpá àgbà pẹ̀lú bàbá wa lókè àkùnmù tó bí àfa wa Sheikh Ibrahima alájọṣe ni bàbá náà púpọ̀ mo bá nínú tàbẹ́ torí mi ò bá bàbá kí ìpá láyé àmọ́ wọn bá nù tà lọ́dọ̀ àwọn àgbàlagbà torí wọ́n ní jẹ́ tí bàbá wa ó kí ìpá kú ni wọ́n bá bú ìjọ fún wọn pé ọ̀nà wọn náà ó dìnnà díẹ̀ nù. Naam wọ́n wá ní bàbá lókè àpòmù tó bá wọ́n ní abá wá sọ́dọ̀ bàbá wa ní kìlìpá bàbá wá sí wọn wọ́n ní wọ́n wá sí wọn lọ́jọ́ kan wọ́n wá débi roundabout yẹn bàbá lókè àpòmù àti bàbá kì í bọ́ padà àfáàní mọ̀nsó kẹ́sì ọ́sì wọ́n sì dá sọ́gbọ́ra ni wọ́n bá ń sìn wọ́n ní mọ́wẹ́ yìí wọ́n wá débi àdámgbàhùn tó fi mọ̀ ìyànà lókè àpòmù àfáàní mọ̀ lọ mọ́wẹ́ yìí bàbá wa padà wálé wọ́n lọ wá díjọ́ kejì àwọn lókè àpòmù wá ní àfáà mọ̀ mọ̀ rí mọ́ àfáà ní sọ́sọ́ ní lánàá tí ń lọ ràmí mi ti mú mi torí pé kìjikìji ẹsẹ̀ ní ń gbọ́ lẹ́yìn mi àfáà ní mọ̀ mọ́wẹ́ yìí náà ló ń borí pé òun ti wú ewu ti wà lọ́nà mọ́ á ní jìbìrì ló ṣe ọ́ pé mo ní jìbìrì ló ṣe ọ́ ni bàbá ni pẹ̀lú bàbá lókè àpòmù alájọsìn ni wọn bàbá lókè àpòmù yìí wọ́n ń jẹ́ àfáà fún bàbá wa
bàbá ní àdìmí pé gbogbo téèyàn bá ti rí apẹ̀rẹ̀ kan lára ẹnìkan sáwo bolo ti taná ọgbọ́dọ̀ tírèsì ẹ̀ inú nǹkan tí máa lapánu gbèsè ayé ẹni pọ̀ báwo wọ́n ṣe bí ta lọ́tọ̀ bàbá ní lapánu gbèsè ayé bàbá wa bàbá ní àdìmí torí bàbá wa ní òkè àkómọ àfààní gbogbo bẹ́ẹ̀ lẹ́nu bàbá mi tó bàbá tó bí sọ bẹ́ẹ̀ fún mi pé ọ̀nà mẹ́ta làwọn ti kéwú àfa àgídádò tájù mọ́mìnì àfókè àpò tó ìfẹ́ ni mo máa ń tẹ́mí lára bàbá ní àdìmí pé bàbá tó ní ìbátan pẹ̀lú mi ni ká tó wá pé ti bàbá wa Àgbárígìdòmà èmi èyí fẹ́ràn ọlọ́wọ́ bá fi mí hàn ó lè péré lẹ́ni ọlọ́run fún mi kí tẹ̀lé ọ ìní tẹ̀lé ọ ọlọ́run ó fi ọ hàn ní báyìí pé ọ̀nbẹ nù wa. tọ́ba tí wàá fi mí hàn yí pé ọ̀nbẹ nínú wa ẹ̀ tún wá wá wò yí pé aṣíwájú lọ jẹ́ ni àdébẹ́yìn nítorí pé àtètè dáyé ni wọ́n ń pè lágbà èèyàn lè gbà èèyàn dàgbà àtọ́lọ́jọ́ oníkà fún níwọ̀ ojú orí ni ojú mi lọ́mọ kánú wájú ọlọ́run wọ́n ń tẹ̀lé mi lẹ́yìn. bẹ́ẹ̀ tí bàbá wa Àgbárígìdòmà bàbá paramọ́ wọ́n sì tán sínú fẹ́ Ṣéhù Ibrahim pípọ̀ inú àwọn tí mo mọ wá ń rẹ́spẹ̀tì láwọn ẹni ọlọ́run àwọn tí wọ́n bá lọ́nu Salatul Fati respect tí ṣé Ibrahim fún jìbìrì mánu wípé nínú Salatul Fati lẹ́gbẹ́ inú àwọn tí wọ́n wá lọ nínú búdò Salatul Fati bàbá wa Àgbárígìdòmà ọlọ́run ní kí ẹsẹ̀ wọn kó bọ́ síwájú bẹ́ẹ̀ Salatul Fati ó ní sísítẹ́ẹ̀mù kan tó o bá ń bẹ láyé yóò máa lọ gbogbo alẹ́ ni kò ní òní tètè hàn yóò máa kọ́ ní pápá mara nítorí pé yóò máa pàmẹ́lẹ̀ yẹn máa sára níbi bẹ́ẹ̀ tó bá ti di pé ó sún ẹsẹ̀ síwájú báyìí dé yóò wá búyàrí. òun ló bí ọ̀rọ̀ tí Ṣéhù Tìjání sọ yìí pé tẹ̀dúmú wá tẹ̀bùkọ́ máa dìbò. ìdàmí láti wàmí àpèrè zamani kàbí mi fẹ́ bàtì. zamani àpèrè zamani kàbí bẹ̀rẹ̀ ìdàdí. ọ̀rọ̀ Ṣéhù Tìjání ni àtúntí wá sọ dórí. bàbá wa bàbá dáàdì mi wọ́n wá fẹ́ràn bàbá tí wàá musa tó kù ìyóò tó wá jẹ́ kí fẹ́yìn ó tó wá lékún nínú ọkàn mi ọlọ́run bá dé tù. bàbá wa ìyá òkú mi mo fi ọba tí ò ní ẹyẹ lẹ́yìn àwọn àgbàlagbà sálùbáríkà wọn ti hàn yọrọ mọ́tò fún bẹ́ẹ̀. bàbá olókè àpòmù Ṣéhù Ibrahima ọlọ́mọba adótì yìí bàbá ológo máa sọ ọlọ́mọba adótì yìí bàbá àlùmọ́tò ọlọ́mọba ẹ̀ káàpẹ̀ yẹn àgbàlagbà bẹ́ẹ̀ àwọn àbá àwọn Ṣéhù Usman. àfa Yasin Ṣéhù jàre ọmọ àgbàlagbà ọlọ́mọba adótì tó bàbá tí bàbá ní ṣàdúrà fún bàbá wa Lágbàdé Damallahu hayatahu. bàbá ro ọjọ́ tí àdúrà ti pé àwọn jọ bẹ̀rẹ̀ bí wípé àtiránmú gàgà èékánná nù. kò sẹ́yìn èékánná má sì gbọ́ ò torí tó máa kó tiẹ̀ pé bàbá Musa kankan lọ sọ bẹ́ẹ̀ yìí pé ṣé wàá Àgbàdé ló fún wọn sí ibi tí wọ́n fi kọ́ mọ́sálásí màrán ní o. ipe àjọ ń ṣe ipe tó Àgbàdé bó ṣe ṣe tèmi náà fẹ́ ṣe tèmi. mo wá fi ijọ́ tí àwọn Tìjàní àwọn apèníjà kẹ́ẹ̀dé mo fi nǹkan kan kí bàbá Àgbàdé níjọ́ náà lórí mi sábò sí èèyàn.
mo ní mo kakura Shehu Tijani Allah ta'ala anhu. nífà ọmọ Shehu Ibrahim Shehu Tijani Niyas wọ́n fún mi tíra àwọn kan mọ́ wá kà á wọ́n fi pìtàn ìrìnàjò Mọ̀lánà Shehu Ibrahim nílùú kọ̀ọ̀kan báwo ló ṣe dé Kánò àwọn àfáà tó bá ń bẹ̀ àwọn òní àwọn ọlọmọkéwù rẹ̀ wọ́n wá ń pìtàn yẹn wọ́n wá pìtàn yẹn kan lọ́ní. ẹnna àwọn tí Shehu Tijani wá pọ́ǹt ipe ń gbé ọmọ kéwù bàbá àwọn mo wá kàn kọ bàbá Gbádé mbẹ. Allah ta'ala anhu wa adama Allah hayatahu. Al-Qur'ani ni wọ́n ta àṣàbúlẹ̀ yìí náà wọ́n Wa wọ́n inda jẹ́ Allahi dáhùn. azimun. Ó lè fún yẹ lójú èèyàn kìí ṣe iṣẹ́ kékeré lè yóò sí lọ́dọ̀ àwọn ọmọ sí Ibrahim ó tó dọ̀ọ̀mà bọ́rọ̀ bá dọ̀rọ̀ àbùsí àtẹ̀lẹ̀ lórí ṣe bí ìdímá ní ṣe ìdímá náà wá yìí Oyi o. ike owó ná fún wọn ní owó Wọ́n náà wọ́n náà ná owó táwọn ọmọ sí Ibrahim ó fi wá dọ̀ọ̀mà tí wọ́n fi máa wá fi ọ́ sínú tírà pé Abubakar Agbádé mo fi yẹn kí bàbá yẹn jọ ohun tá a wà ní bàbá Akẹ́yẹdé pé inú àṣeyọrí tí Ọlọ́run fún bàbá náà ṣe òun nìyẹn torí bí tọ́lọ̀ ń ka tó ń kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tí wọ́n máa pàṣẹ bátì ní ọ̀tọ̀ ni wọ́n nu wàlí àwọn tí wọ́n máa pàṣẹ sáìrì ọ̀tọ̀ ni wọ́n àwọn tí wọ́n máa pàṣẹ bátì ní àti sáìrì wọ́n máa pàṣẹ méjèèjì papọ̀ ọ̀tọ̀ ni wọ́n ibi tọ́lọ̀ ń bá ti wá tà mẹ́lò ń kálukú sí tọ́ bá ti rí ń bẹ́ẹ̀ òkì níbi àókù sẹ́ńbí ọ̀nì débi tí Ádámù sọ bẹ́ẹ̀ níjọ wọ́n pè wọ́n ní Morocco ọba Morocco pè wọ́n wá dé Morocco wọ́n wá ń sọ fún sí Ádámù pé Nàìjírí sí Ádámù nìyà anta ta'rifu muqaddam al-awwal bàbá nìyà ma'ruf ladayna ní bá tún lè yóò ti bí wọn à ń gbà bá wá dé wọn ní bùkátà mọ̀sùlùmí ó túlẹ̀ débẹ̀ wù ní. òun lọ fa ìgbà àrùbá yìí náà ni wọ́n fi ní kí wọ́n wá pé ọ̀dà wá jẹ lórí àwọn Tìjàníyà bàbá fi ọ̀nà àwọn kí wọ́n yí pé ó gbìyànjú tó ẹgbẹ́ wọn náà bá jòkó níbi àwọn yòókù tó jáde ńkọ́. ibi abájọ wa kàwé yẹn bẹ́ẹ̀ á kì í. àdúrà tí bàbá wa ní kí n ṣe fún bàbá Gbádé sọ ma ní àdúrà bàbá rẹ̀ lẹ́nu. lọ́dọ̀ akátá ṣe bàbá náà ni yóò ṣe àdúrà ẹnu àdúrà tá a bá ṣe ni pé àfijọ́ ń bẹ láàrin Ọlọ́run àtànábì Ọlọ́run ló fa ànábì mara ni àbá ànábì ló fọlọ́ mọ́ra àbá ànábì ló fọlọ́ mọ́ra. ọwọ́ amòdì pé ọ̀rẹ́ Ọlọ́run lànàbì Ọlọ́run ọ̀rẹ́ ànábì ọ̀rẹ́ Ọlọ́run tọ́lá bá pèpè ọ̀rẹ́ náà méjèèjì tọ́lá wá sáì sí pé ẹ máa sọ̀rọ̀ ẹ jọra yín. ẹ̀yin méjì ẹ máa sọ̀rọ̀ ẹ jọra yín. ọ̀rọ̀ ọ̀sẹ̀ déédéé bàbá wa àgbáyé mu àtàgbàdì lónìí. bàbá wa àgbáyé mu mọ́ wà ń kọ́ Ọlọ́run. bàbá àgbáyé wà ń kọ́ ànábì. bọ́yá Ọlọ́run lọ́wọ́ á pe ànábì ní pé máa bọ̀ kí n bọ́ sọ̀rẹ́ o. bá ànábì tó ti lọ bọ́lọ́run pé o sì fi mí sọ̀rẹ́. ilẹ̀ tá a bá láti ẹwọ́ ni tá a mẹ́ ní ọkọ́ àtàdé bọ́lọ́run àtànábì ipe wọn jẹ́ ọ̀rẹ́ ara wọn. tó bá rí bẹ́ẹ̀ ìdí ẹ̀ǹgbà tó wá jẹ́ sí pé àfijọ́ tá a wá rí nǹkan sáà ni Ọlọ́run rí tó ìfànẹ́bì mọ́ra kó bá gbọ́dọ̀ lọ́gbà mọ́ra ni. nǹkan kan lànàbì rí lára Ọlọ́run tó igbá tọ̀
àtọ́lọ́run tó gbá ànábì tó gbá tọ́lọ́run àtọ́lọ́run tó gbá ànábì sọ́dọ̀ tọ́lọ́run wọ́n náà nù rẹ̀ wá kí mi bí bàbá Agbádé ti wá kí bàbá wa Agbádé jìdó mà lónìí pé ata ìyá. Tulillah azakiya tulillah at-tayyibatu salawatu lillah. At-tayyibatu lillah. Àti àtàyà yẹn ni bàbá wa Agbádé ṣe fún bàbá wa Agbádé jìdó mà pé wa kú alhamdulillahi wa salamun ala ibadillahil mustafa. Ọ̀tọ̀rí àwọn ń tẹ̀ láyé ọgbọ́dọ̀ kí wọ́n ní tó bá kí wọ́n ò lè rí sẹ́sẹ́ tí ò bá jẹ́ pé ká kí àwọn àkànníká lè rọ́nà lọ kí lànà ní wá lára Ibrahim àgbé Allahumma salli ala sayyidina Ibrahim ala sayyidina Muhammad kama wa ala ali sayyidina Muhammad kama sallaita wa barakta wa rahimta ala wa barakta ala sayyidina Ibrahim wa ala ali Ibrahim bil alamin innaka hamidun majid. àwọn kan bẹ téèyàn ní láti kí ọgbọ́dọ̀ kí wọn nítorí pé kíkí tó kí wọn ni oní tó fẹ́ gbà lára wọn. bàbá wa ṣe wàá Musa òkè ni wọ́n níjẹ̀ta bàbá ṣe àmúsà òkè ni wọ́n lánàá bàbá ṣe àmúsà òkè ni wọ́n lónìí. tó bá gbá sí pé èèyàn fẹ́ gbalé àwọn èèyàn kọjá ẹ̀ǹkùlé lọ gbà ní ọ̀nà ọ̀rùn díẹ̀ báyìí pé à ń lọ bàbá bọ̀ á kì í pọ̀ bá bọ̀ wájú lé wọn oní láti kí wọn. àwọn akẹ́kẹ́ táàmà wá níjọ́ táwọn èèyàn wá dé Al-Faidatu Ibrahimiyya Tìjàníyà pọ̀ tí ń jẹ́ sálàfù àwọn èèyàn gbàbẹ àwọn tí wọ́n gbọ́dọ̀ Hasani Misiri nílẹ̀ yìí nínú àwọn ẹni Ọlọ́run bí àwọn arúgbó àwọn àgbẹ̀pọ̀ ọ̀dọ́ra alẹ́ arásímù nínú àwọn ẹni Ọlọ́run àwọn Tìjàníyà ń bẹ àmọ́nà Tìjàníyà tọ́lọ̀ ń lò tó jẹ́ àkọ́kọ́ nílọrin pé ìwọ máa bẹ níbẹ̀ ní bàbá tó pàkátà ní ìgbà táwọn gbàbẹ̀ kọjá wọ́n la ọ̀nà fẹ́ni tó bá fẹ́ rìn níjọ wọ́n sì láàánú kò yí sí ìtọ́jú ìmọ̀lẹ̀ níjọ́ náà yí pé Ọlọ́run sọ pé òun rán wọn ni wọ́n fẹ́ tẹ̀ wọ́n rí ìní ìdítọ́ ni lónìí níjọ́ tí wọ́n béèrè. ìgbà táwọn lọ bàbá wa múyà bàtà bàbá wa láti dùn àgbà Tìjàníyà ni bàbá wa àdáńgbá Tìjàníyà ni àmọ̀tẹ́sẹ̀ wọn bọ́ wájú bàbá wa múyà bàtà Tìjàníyà ni bàbá wa Sùkúlágbàjì Tìjàníyà ni gbogbo àwọn wọ̀nyí ẹsẹ̀ wọn bọ́ síwájú lórí ojú ọ̀nà yìí àwọn Kàdìríyà wọn lò tí wọn pọ̀ Kàdìríyà ni ọba ń ṣe àmọ́ ẹni tọ́lọ̀ ní wọ́n pa wọ́n ẹ̀ sọ̀rọ̀ pé kí Kàdìríyà kó nílẹ̀ bàbá àgbàsàrà ti ní ọwọ́ akọ àwọn èèyàn bẹ́ẹ̀ táà náà hàn lójú ọ̀nà Kàdìríyà wọ́n wá gbọ́nà sálàfù àwọn Tìjàníyà yìí wọ́n gbọ́nà kọ̀dímí wọ́n á ṣiṣẹ́ lásìmí wọ́n á ṣe wàsífà tí wọ́n bá parí wàsífà wọn àsìkárù ń bẹ ìsìlùbárì ń bẹ ṣèfì ń bẹ jáwárà ń bẹ máàsì àjẹmílà ń bẹ gbogbo ọ̀nà wọ̀nyí ni gbogbo wọn rìn wọ́n ti wá rìn wọ́n ti gẹ̀gùn wọ́n ti débi wọ́n lọ Ọlọ́run ti fún wọn ládé tí wọ́n fẹ́ mà pé nǹkan kan kù mọ́ ìbẹ̀ ńlẹ̀ wá ìbẹ̀ nílẹ̀ Haúsá bí àwọn jìbìrì mà àmọ́ láwọn ọba tó ní mo fẹ́ ṣe tèmi màkọ́mà ìsìfà ìyá kí èpè yẹn jáde kó tó ṣe eré yìí tó ṣe fún Musa pé ìní. ìní ẹnà ọ̀bùkà bàbá àná lẹ́yìn bá iná tàbí wá bí bàbá dájú tó wọ́n náà dárí tó bàbá tàbí límọ̀ ìlúwa ìnáni àná làwọn. Babudu ni wa ibi sọ̀la pẹ̀lú ọ̀pọ̀ máa ń fà yíyà Ọlọ́run tí ń lo bàbá tó ti pẹ́ kò sì lè rẹ́ òun ló lò lórí Musa ọmọ bí Ọlọ́run wà ń lọ tí ẹ ní Ọlọ́run náà sì rojú ẹ̀ pé wá sí kìtàbí Musa. ìnáwó mọ́tò mọ́kúlà sọ̀rọ̀ wà kàdánà rọ̀ṣùlá nàbíyá wà náà dé iná wù
بجانب طول عينه وقربنا أولياء Ọlọ́run mọ̀líyà ilé Musa mà jẹ́ wọ́lọ́run sí. Náde láwọn ní بجانب طول عينه Ọlọ́run títí ń ṣe tiẹ̀ lọ lérí òkè lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún báyìí kọ̀rọ̀bùnáwù. نجيا Afarahàn. ووهبنا له Náde apẹni. Kí ni ti ọwọ́ bí? Ó rí wa ni. Musa jọ àwọn òpè ẹ̀yìn ta ni. وقربنا نجيا Ìsìfàyíyà nu. Irú ìsìfàyíyà bẹ́ẹ̀ lọ́lọ́run olórí ṣe Ibrahima. Lílò tó lọ wá lò lórí ṣe Ibrahim. Ẹ̀dọ́ lọ tàlà àníwù. Nílọrin bí wàlẹ́ nílùú kọ̀ọ̀kan ó ní fọ́tò tí máa gbé. Fọ́tò tí ṣe Ibrahim gbé kọjọ́ tilẹ̀ wá ń bí kọjá wọn àtàná gbà. Kọjọ́ torí gbogbo màkàmà wọn nílẹ̀ yóò kọjá láàjì. Àfa bí màkàmà bá pọ̀ àfa àdúgbò pàkátà àfa aládìdún àfa aládàngbá àfa ọmọ yíyá àfa àbígbọ́rẹ̀ bọ́bá sún síwájú mùkádàmù. Tọ́ba sún síwájú alájì alóore gbogbo àti àti sọ yìí kùtùbí ni wọ́n. Ìgbà tí Ibrahim jáde wọ́n wá wò ó sí yí kéńtéyé dédé ìjọjọ tiwa wọ́n wá kú sí mẹ́ta gbà náà àwọn àkárí pé bẹ́ẹ̀ ni àmà ní wí wọ́n sì kú pẹ̀lú ẹ̀. Àwọn àkárí pé bẹ́ẹ̀ ni àmà ní tẹ̀lé àmà ní sọ káwọn ọmọ wọn má tẹ̀lé irú ẹ̀ là ń bàbá yìí. Àwọn àgbàdì pé bẹ́ẹ̀ ni ẹnu wa tí ó sọ àwọn tí ó sọ ń bọ̀ làwọn agbáde àwọn wá ya síbẹ̀ wọ́n tẹ́wọ́ gba fẹ́dọ̀ ńgbà wà lọ kiri fẹ́dọ̀ délé àti sọ nílọrin ò lè rọrùn àfi kí wọ́n fún wàrà wọn rí fún ẹ̀yìn wo lẹ wá ní gà àwọn tó ní gà làwọn àgbárí gidi ò mọ̀ lọ́gbẹ́ àjà àríyá. تولى أطيبات لله زكيات لله أطيبات صلوات لله àṣekíkí báwo náà bí náà ti kọ́ lọ́wọ́ ọ̀bànú bọ́lá ṣe ń kí ni ọgbọ̀dọ̀ kí lillahi زكيات لله àtà ìbátú sọ̀rọ̀ wà ìjọ wọn wá ń kíra wọn ni wọ́n bẹ̀rẹ̀ kíra wọn ni wọ́n dúró kíra wọn ni wọ́n bara wọn lọ́wọ́ ni wọ́n lò sómi kò kú sójú wa àmọ́ lónìí ìgbà tí kíkí tó ṣe é wò bàbá wa ní ẹ̀yin náà ẹ wá bá mi kí òun làdúrà pé assalamu alayka. أيها النبي ورحمة الله وبركاته السلام عليك وعلى عباد الله الصالحين وسلام على عباد الذين اصطفى الله خير ẹgbẹ́rún ọjọ́ bàbá abáde náà bí abáde bí ọlọ́run ṣe é ṣe bí abáde bí ọlọ́run ṣe é ṣe. wọ́n palẹ̀ láró ń bẹ̀ ẹ̀rọ tí wọ́n kó wa lóru ni wọ́n fi wọ́n ṣe o wọ́n kó wa lóru wọ́n ní ẹja kọ́mọ́lá ti ṣe Ibrahim ẹja kọ́mọ́lá ti ṣe Ibrahim wọ́n ní wọ́n fi abẹ́ gẹ̀rẹ́gẹ̀ bí abẹ́ kọ́mọ́lá ti ṣe Ibrahim àgbàdo àdìsẹ́ kí ló bá wọn máa dúró kírun mọ́ àdìbàdì nínú àdìsẹ́ Aya kumula. báwo pé kíní yìí ń gbà tó. Mọ́tàlá bíi bẹ́ẹ̀ Ibrahim rẹ̀ pé ní bàtà ńkọ́. Ní bàbá yìí ọmọ àgbà ọba àgbà ti dá ìyá ìyá. Yà bá wa bẹ́ẹ̀. Very very intelligent. Very intelligent. Tí wọ́n bá pe mọ́tàlá ṣe Ibrahim ni. Tí wọ́n bá pe mọ́tàlá ṣe Ibrahim ni. Ìbára lọ́nà ọkọ bèrè pé símọ́yàsí tí mo wà á di méjì ńlọrin ni mo ò ní jó ṣèṣe. Àmọ́ mo àti ṣe Ibrahim kọ́ bá àwọn mọ́tàlá bá wù. Ọ̀rọ̀ bá dìbò nàbà náà mọ̀kánà àlíyá ọba tó ṣe májò tú o. Ọba tó ṣe májò tú. Ó ṣe tẹ̀lé kọ̀ọ̀kan wa náà fọ́. Ó ṣe tẹ̀lé kọ̀ọ̀kan náà. Àgbàdo ọ̀la àwọn bàbá wa. Ọlá àwọn bàbá wa iwájú Ọlọ́run. Ọlá àwọn ẹni Ọlọ́run.
bá bàbá wa bá dúró mọ́. Bí àbá àbẹ́ẹ̀dọ́mà. Salatul Fatiha. Iná kàkà. Iná bọ́nẹ̀. Bàbá wa gbàdé. Bàbá àbẹ́ẹ̀dẹ́. Ibi tí bàbá wa tí Hamza wa ṣe dé yìí. Ibi àbá àbẹ́ẹ̀dẹ́ ṣe dé yìí. Ọlọ́run ni kọ̀wíyù. Ọlọ́run bá kọ̀wíyù. Òun ni Màtínù. Òun ni Màtínù. Ọ̀rẹ́ Ọlọ́run rí. Ọ̀rẹ́ Ọlọ́run rí. Ìwé Rasak. Òun ni Rasak. Ọlọ́run mọ́tàbá mẹ́tẹ̀ẹ̀ta bá wọn lò. Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta bá wọn lò. Agbára Ọlọ́run. Agbára Ọlọ́run. Àrísìkí Ọlọ́run. Àrísìkí Ọlọ́run. Ìkúnni pátá ọmọ. Ìkúnni pátá Ọlọ́run máa kú yẹn. Ọlọ́run bá wa kọ́ wọn. Ọlọ́run bá wa kọ́ wọn. Májò dúró sí omi. Májò dúró bí mi. Májò takú bẹ́ẹ̀. Májò takú bẹ́ẹ̀. Májò takú bẹ́ẹ̀. Lójú ẹ̀mí wọn. Lójú ẹ̀mí wọn ní pẹ́jọ́ ẹ̀. Báwa kó sí báyìí. Báwa kó sí báyìí. Ọba tó yọrí lẹ́yìn. Ọba tó yọrí lẹ́yìn. Ọlọ́run ṣe Ibrahim. Ọlọ́run ṣe Ibrahim. ألقنا مجانا فتقنا مجانا ليك فقا في ديني سيادة في علمي كفاية في رزقي سيادة في بدني توبة قبل الموت ووطن الموت وفترة الموت جاويس على صراط ونجاة بسابي يا ذا الفضل والدان دوانك يا مرائنا يا أرك الموت ويا زاوية صوت اللهم إبان ما في قلوب المؤمنين بلغ باني يا تواسرين سنة من غير قوة سوى مرضي وسوى وفضل اللهم أعطينا الحق الحق وارزقنا اتباعه وارزقنا الباطل الباطل وارزقنا جنابه ولا قبله ولا عباده ولا مساواه يوم وكما يراوي وبذل ذلك كلمات الزباد لا يستبين اما هم منصورون وان يجب ان الامر ذلكين حسبك الله وما صلاه من المؤمنين صلاه الفاتحه فاتحه صلاه الفاتحه